ètò ti tò àti dúpẹ́ ètò ti tò àti dúpẹ́ ètò ti tò àti dúpẹ́ bàbá Tinubu ti padà gbọ́ ọ̀rọ̀ ẹnu wa a kú oríire o, congratulations, surrender or be killed. Tinubu wants terrorists and bandits. Bàbá Tinubu náà ti gbé igbe wa báyìí. Wọ́n ní gbogbo kidnapper, bandits, terrorists, everybody ní Nàìjíríà. Ó yá, operation flush them away. Oníkíni àsìkò ti tó everybody á lè lọ sóko tó lódò á lè rodò tá a lajú báyìí tá a sùn tá a hanrun. Bàbá Tinubu ti jí lójú oorun o. Bẹ́ẹ̀ ni, congratulations to us. Wọ́n ní it is a warning to them. Time is running out. If you want to live, stop this. If you want to live your life, end it now. Example have been made. They have seen what is happening to their own leaders. Wọ́n ní wọ́n ti ń ṣe bẹ́bẹ́, wọ́n ti ń flush wọn left, right, center. Wàláì, dádì wọn Gumi, ó ti fi gbẹ̀tọ̀, ó ti bọ́ sí online báyìí. Gbogbo ẹ̀, ó yá tẹ̀lé mi kó wá gbọ́jà rẹ̀ nítorí. Tó wá pé Tinubu ló wọlé fún president yìí, Alhaji Ahmed Tinubu, ẹ bá ń sọ fún wọn pé ayé dìbò fún wọn nítorí Yorùbá ni. Kìí ṣàwọn gangan. Táyé bá fẹ́ wo sàkún iṣẹ́ wọn, wọ́n ṣiṣẹ́ lóòótọ́. Báyé bá sì fẹ́ wo ìdàkejì náà tó kọ́mọ̀ wọlé káyé mọ́ dìbò fún wọn. Àmọ́ tó bá mú Alhaji Ahmed Tinubu wọ president Nàìjíríà, bàbá iṣẹ́ lọ́fẹ́ kẹ lọ ṣe ń bẹ̀ o, bẹ́ẹ̀ bá dojú tilẹ̀ Yorùbá, ojú ó tì í tẹ́ ẹ bá lọ tán. Tinubu ò sì fẹ́ jẹ president nítorí owó, torí gbogbo Nàìjíríà náà tẹ́lẹ̀ owó ẹ̀ ló wà. History ló fẹ́ make. It is better for you, sir, to make a good history. Tẹ́ ẹ bá wọ president yẹn táàrí import kankan, táyé tún sunkún lásìkò tiyín náà, àwọn ọmọ yóò sunkún tẹ́ ẹ bá lọ tán. Ali kí ló wí tiẹ̀. Alimutumọ̀ alẹ́ sálàwọ̀ mọ̀ sí lọ. Nígbà tí èsè yẹn lèmi ń jíṣẹ́ fún, tá a lẹ́yìn tá a lè lè kojú yín. Bàbá lẹ́jẹ́ fún wa lóòótọ́, àmọ́ àfa làwa fún yín. Àfa sì bàbá ọba. Yorùbá láyé fẹ́ dìbò fún lára Tinubu. Tẹ́ ẹ bá débẹ̀ àfi kẹ́ ẹ rẹ Yorùbá lẹ́kún. Tá a bá tún sunkún tẹ́ ẹ bá débẹ̀, àmọ̀pọ̀lọ̀ ni ó fún yín ṣe o. Àmọ́ tẹ́ ẹ bá lọ fìgbádùn pẹ́fẹ́ ṣe sí lásán méèkì ẹ̀ kẹ́dẹ̀ débẹ̀ tẹ́ tó wá sunkún gbà tí Tinubu débẹ̀. Ẹ má wulẹ̀ fọkànbalẹ̀ tẹ́ ẹ bá lọ tán ẹ̀yin yóò ní dùn. Mo sọ mo ní a kú oríire, jẹ́ congratulate ara wa. Bàbá Tinubu ti ń ṣe bẹ́bẹ́. Bàbá Tinubu ẹ̀ ń ṣe olódó orin olódó ọdẹ nìyí. Bàbá Tinubu is ready to flush all the bandits, the kidnapper, the terrorists, gbogbo wọn. Wọ́n náà fẹ́ flush operation flush them out of Nigeria. Kò máa ṣe ní ti kékeré. Surrender or be paying. Bàbá ní nínú kẹ́ surrender. Ẹ̀yin banditry, ẹ̀yin kidnapper and terrorists, nínú kẹ́ surrender genuinely kò ṣe irú eléyìí tí àwọn Gumi ṣe yẹn o. Tinubu wants terrorists and bandits. Surrender or be killed. Tinubu wants terrorists and bandits. President Bola Tinubu has issued a stern warning to terrorists and bandits troubling Nigerians, urging them to surrender to government forces or face legal consequences in battle. Shotiri, stern warning, serious warning. Òun ni Bàbá Tinubu ti lọ fi ránṣẹ́ sí Gumi àti gbogbo àwọn pé kókó lọ pass message yẹn fún àwọn family ẹ̀ tó máa lọ pay ransom fún. Ṣé ẹ rántí quickly kí sáré gbé yín débẹ̀? Ṣé mo pé mi dé tí Bàbá Tinubu take over sáré orílẹ̀-èdè? Òun ni Gumi bọ́sìtà ṣe Gumi tó ní òun ò nínú pépà. Bàbá Tinubu òun congratulate wọn o, òun welcome o, wípé lórí ọ̀rọ̀ banditry o, àwọn ni aṣojú wọn o, àwọn ni minister of paying ransom to the bandits and the terrorists o. Àwọn ti ṣe tán o, tí a bá ti rí ìdí fi jókòó tán ní ọ́fíìsì o, òkan gbé yẹ̀wò bí àwọn wá bá òun nìkan lè jọ ṣe meeting bí wọ́n ṣe máa continue ransom sísan tó ń san ní throughout 8 years bàbá wọn àṣọ́yù ìyẹn Buhari kan òun náà lè continue láti máa kówó yẹn lọ fún àwọn ransom láti fi pay ransom. Ìgbà tí ṣé Gumi tó wá dúró títí tó retí tẹ́tí bó tán di pé ọ̀rẹ́ ẹ̀kọ́ ti gé Àṣàkẹ́ bàbá yìí Tinubu ilé ti lọ. Ṣé wọn ò gbọ́ gbogbo rántí wọn yìí ni? Bàbá tó padà wá, wọ́n wá ti ìhàlẹ̀bọ̀. Kó ti ìhàlẹ̀bọ̀ tó kọ̀ mí. Ipe bí Muhammadu bá kọ̀ tí ò lọ bókè o, òkè á sì kọ̀. Bí òkè ò bá kọ̀, bókè bá kọ̀ tí ò lọ bá Muhammad á kọ̀, á lọ bókè o. Tí Bàbá Tinubu ò bá ránṣẹ́ sí àwọn ti ready láti wá bá wọn ṣe meeting ní Aso Villa. Bí wọ́n ṣe máa ṣètò owó láti lọ máa pay ransom. Bàbá Tinubu dán.
ìgbà tó wá di third time Tinubu mo ní Tinubu ṣé kì í sọ di wèrè mọ́ bàbá Tinubu lọ́wọ́ ìyẹn Gumi ó ní ojú Tinubu gọ́fìmẹ̀ntì máa bó àti Tinubu yí pé àwọn wèrè tó ń sìn tó ń jẹ́ minister of bandits and terrorists wọn tó ń jẹ́ minister wọn òun máa ṣí wọn sílẹ̀ ó ní wọ́n máa take over ìjọba Tinubu ó ní gbogbo wọn máa bàjẹ́ Tinubu ò ní lè sùn and true ṣẹ́yìn ò rí mọ́ṣẹ́ wá ń ṣọṣẹ́ burúkú ó kó lè mọ̀ wípé ìjọba àṣọyù ó yàtọ̀ sí ti ààrẹ Odùduwà of our time bàbá Tinubu àrò ẹ mọ̀ pé bàbá Tinubu wọn ò fèsì wọn ò wí kankan nísìn àṣẹ bàbá ní plan àṣẹ bàbá wọn plan wọn kó gbogbo machineries èyí tán lọ tètè rà látàbúrọ̀dù èyí tí Amẹ́ríkà tán fi ránṣẹ́ sí wọn láti flush gbogbo àwọn wèrè wọ̀nyí àti gbogbo àwọn sójà gbogbo wọn pátápátá àwọn army àwọn kílàngó ṣé kílàngó ṣì wà ẹni wọn ṣá àṣẹ gbogbo wọn ni bàbá ti put in place wípé okay o operation flush the bandits and terrorists ni a kú oríire o at last olóko alẹ́ roko olódò alẹ́ rodò ṣùgbọ́n mo wá wò pé ṣé kì í ṣe fídíò tí àwọn kábíyèsí dádì wa kábíyèsí tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ni wọ́n gbé dé ọ̀dọ̀ bàbá Tinubu wọ́n ti bínú tán po mo kí wa gbogbo ibikíbi tá a bá wà tẹ́tí ń gbọ́ mi àbí tẹ́tí ń wò mí orúkọ tèmi ò yí padà yèyé dára kòwé kò ó lè mí jẹ́ Tinubu, who stated that his administration has had enough of the activities of bandits, terrorists, and other non-state actors, said he had put in place both kinetic and non-kinetic strategies to eliminate the criminal elements tormenting the country. Show feti ara egbo. Any moment from now, Operation Flush the Bandit. Operation Flush the Terrorists. Ojú Gumi máa bó. Kò ṣe ti kékeré o. Nuhu Ribadu, òun ni ó lọ represent bàbá. Nígbà tó wá give speech tí bàbá sọ, ó ní Tinubu said the days of the criminal elements were numbered, warning them to either drop their arms or be all pine. Kí gbogbo wọn kan jẹlẹ̀. Nínú kí wọ́n kó gbogbo nǹkan ogun, nǹkan oró tí wọ́n fi ń pa àwọn èèyàn. Kí wọ́n kó sílẹ̀ jẹ́jẹ́lì genuinely kì í ṣe irú ti Buhari o. Tó máa lọ kó wọn ara nǹkan tó fi ń kówó Nàìjíríà jẹ ńgbà tí bàbá Buhari wà ńbẹ̀ nìyẹn wọ́n á lọ kó àwọn terrorists wọ́n wá kó gbogbo iṣẹ́ wọn àwọn náà ra gbogbo kinní yẹn fún wọn wọ́n wá kó síwájú wọn wọ́n á ní wọ́n ti surrender the next day àárí wọn nu mọ́tò wọ́n kó wọn lọ sí airport wọ́n á fly wọn out wọ́n á lọ kó wọn lọ kọ́ ìjà dáadáa bó ṣe lè pààyàn dáadáa wọ́n á máa fún wọn sálárì tán bá dé wọ́n á kó aṣọ àmì sí wọn lọ́rùn wọ́n ti di Nàìjíríà àmì nìyẹn bàbá Tinubu làwọn ò ṣe yẹn o ojú fún ojú ẹ̀jẹ̀ fún ẹ̀jẹ̀ gbogbo yín bàbá Tinubu ti ní kú pa yín ẹ̀yin bandit terrorists minister for bandits and terrorists Seyi Gumi hello have you heard President Bola Ahmed Tinubu said he's ready to flush all the bandits the terrorists and all the kidnapper all of them out of Nigeria. He said enough is enough. Now genuinely this is my powerful message from President Bola Ahmed Tinubu to the minister Seyi Gumi of Bandit that go and inform all your people in the bush that you are paying ransom to that President Bola Ahmed Tinubu is coming for them. We are ready for them. They are about to flush all of them. As a matter of fact, Seyi Gumi, you have already said it that most of them are not Nigerians. They are not from Nigerians. The earlier the better you send them back to their country. Or one yellow, they will delete them. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Àsìkò ti tó láti gbára wálẹ̀ bàbá Tinubu ẹ ṣeun. A kú oríire lẹ́ẹ̀kan sí jàre. Ẹni ẹ lóríire wo ọ̀tá ẹni òun gbọ́dọ̀ ya. He said ìyẹn bàbá Tinubu said ní ibi tí inú bí bàbá Tinubu dé ẹ wá gbọ́ kì í ṣe wípé fọ́ flush wọn nìkan bàbá bínú tán wọ́n tún bú wọn léèbú èmi mọ̀ pé bàbá Tinubu máa ń búyàn bẹ́ẹ̀ yẹn so bàbá Tinubu sọ ẹ léèbú burúkú lẹ́nu tó tó yẹn ẹ wá gbọ́ Tinubu said cowards idiots bandits kidnapping for ransom and violent extremists stroke bad people
Violent extremists stroke bad people. Bàbá Tinubu, ẹ tún fẹ́ flush àwọn bad people mọ́ bandits àti terrorists. Who are the bad people, jàre? Bad people. Ṣé kìí ṣe àwọn bàbá Adébánjọ lẹ̀ ń rí fásí? Ẹ má flush pa Adébánjọ o. Mo dẹ̀ wí o, dádì mi Adébánjọ, pẹ̀lú ọjọ́ orí wọn yẹn, bàbá Tinubu, ẹ̀rọ tójú orí mọ́ wọn lára, kí ló fà á? What can fà á? Àwọn ò ṣe bandit, wọn ṣe terrorist. Mo mọ̀ pé èèyàn ọmọ Yorùbá kan ẹ burú, nice. Ẹ lè lọ máa kọ́ pé ìwà àwọ̀ bàbá Adébánjọ gan ju terrorist lọ. Àti ṣe nǹkan. Àbí bàbá Bọ̀dé George náà wà ń bẹ̀ ni. Ṣé mo pé ìfẹ̀kàntẹ́lẹ̀ bàbá Bọ̀dé George ṣé wọ́n sì wà Nàìjíríà bí ibo náà wà Togo, Senegal? Ṣé Kútọ́nù náà múlẹ̀ sí? Wọ́n sì wà Nàìjíríà. Ẹ bá mi kọ síbi comment section. Ṣé mo wí gbígbé yín bàbá Bọ̀dé George sọ pé tí bàbá Tinubu bá lè become ààrẹ tán win ni tán become president, àwọn máa ṣe kí ni? Wọ́n á dìsọ́nù Nàìjíríà. Wọ́n ní wọ́n ń ṣọmọ Nàìjíríà mọ́. As a matter of fact, wọ́n á fa pálí Nàìjíríà wọn ya as a citizen. Ìkejì, wọ́n á dẹ̀ make sure pé wọ́n gbéra wọn kúrò, wọn gbé Nàìjíríà mọ́ títí dọjọ́ alẹ́ wọn. Dọjọ́ last day. Ẹjọ́ ẹ bá mi ṣé bàbá sì wà nílé? Ẹjọ́ dádì bàbá Tinubu ẹ ṣì ní sùúrù o. Mo ní kí yí sọ́ọ̀tì àárín yẹn ni. Dádì Bọ̀dé George ṣé ti fa pálí ya àbẹ́ṣì mú pálí dání? Kò tiẹ̀ tí ì le jù. Ẹjọ́ ṣé ẹ ṣì wà Nàìjíríà? Àbí ibo lẹ wà? Togo. Ẹ̀yin ẹ wo eléyìí tó ti di wípé bàbá Tinubu àdé àwọn bad people mọ́ ìyá àdé mọ́ àwọn bad people tí bàbá ń sọ sìn. Kó má jẹ́ pé àwọn tó ń gbógun ti wọn. Mo mọ̀ pé bàbá Tinubu ò lè flush bàbá Ọbásanjọ́. Àwọn kọ̀rọ̀jọ́gbọ́n méjì. Bad people. Ṣé dẹ̀ mọ̀ pé bàbá Ọbásanjọ́ wà lára àwọn tí ò fi bàbá Tinubu lọ́rùn lé àtijọba ẹ̀. Wọ́n ṣà ń press ọrùn ẹ̀ ni, ó ṣà ń press neck ẹ̀, wọ́n ṣà ń generate more enemy fún both home and abroad ni. Ìpèsè ìwọ ò ní gbà, ò ní fẹ̀dọ̀ lórí òróró. Agbára bàbá Tinubu ò lè flush bàbá Ọbásanjọ́. Àbí? Kí ni lẹ́mu jàre? Baba Tinubu said, cowards, idiots, bandits, kidnapping for ransom, and violent extremists stroke bad people. I can assure you, we are here to confront you. Enough is enough. Baba Tinubu ni, we are ready for you. We will flush every one of you out. Enough is enough. Wani, Baba Tinubu continues. For 15 years, we have been going through hell in this country. Gbogbo. So, Baba Tinubu, ẹ padà mọ̀ pé lótìtọ́ àti lódodo láruwo tá ń pa láti yọ ọdún yìí. Wípé àwọn people yìí ń ṣe wá lọ́ṣẹ́. So, ẹ mọ̀ pé òótọ́ ni. Nítorí kẹ́ lè become ààrẹ, ó ní gbogbo game yẹn. Mo wí náà. Mo ní politics is a deadly game. Nigeria politicians wọ́n ti ẹ̀yà wèrè ju màlúù lọ. Hey! So, few years ago tí wọ́n pa ọmọ bàbá Fásọ̀rántì, ẹ padà mọ̀ wípé àwọn wèrè yìí Fúlàní náà pa wọ́n. Ẹ mọ̀, ẹ̀yin gbogbo èèyàn dé sọ ẹ̀yin náà ṣé mo wípé ara nǹkan tẹ́ sọ tó bí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá nínú tó ń bí wa nú dèní lẹ́ni nìyẹn pẹ̀lú ọ̀tá wọ́ọ̀dù òfò ọ̀rọ̀ òfò tẹ́ lọ sọ ń bẹ̀ lọ́dún yẹn. Ẹ má bínú dádì, èmi ò sí Nàìjíríà anyway, ẹ lè free me flush. Ṣé mọ̀ tẹ́ lọ sọ wípé where are the Fulanis? Where are the cows? Okini yẹn run ọmọ Yorùbá nú burúkú. Everybody tó dé mọ̀ wípé géèmù torí ká lè become ààrẹ káwọn Fúlàní lè fojú rẹ̀ wò yín òun lẹ gbá débẹ̀. So ẹ̀yin sọ fún wa nísinsìnyí pé for 50 years they have been going through hell in this country. Jesus. These bad people have been doing what they like. They continue to interfere with how we live. Interfere with our commerce. Interfere with our education, interfere with our air system and transportation. But in jí wọ́n gbé ti bọ́ọ̀sì. No jí wọ́n gbé nínú training. No attack training. Bàbá so ẹ mọ̀. Ti dá. Ṣùgbọ́n bàbá ti wá ní enough is enough. Bó ṣe kọ síbi nìyẹn o. Wọ́n ní enough is enough. It has to stop. Bó ṣe kọ nìyẹn o. Wọ́n ní in fact it will stop.
bó ṣe kọ síbí nìyẹn. Wọ́n wá tún sọ pé it's a warning to them, time is running out. Wọ́n ní kò sí àyè rárá mọ́. Wọ́n ní kò sí kíni, kò sí àyè rárá mọ́. Gbogbo nǹkan tó fẹ́ lo machineries everything ló ti wà, wọ́n ti prepare. Kí wọ́n dẹ̀ kí bàbá kàn sọ pé ó yá ẹ bẹ̀rẹ̀. Gbogbo wọn náà máa flush, olóko á lè lọ sóko, olóko á lè lọ sóko, olódò á lè rodò. Ẹ̀yin bàbá mi kábíyèsí, ẹ má tí rìn jìnnà. Ẹ ilé lọ farapamọ́ sí street kẹta. Wọ́n bá ti mọ palace ọ̀dọ̀ yín. Torí àtijọ́ tẹ́ ti ṣe fídíò yẹn báyìí, ẹ jẹ́ rórun sùn dáadáa. Àánú yín wá ń ṣe mí olóbùkún làwọn máa lè Fúlàní tó wá halẹ̀ mọ́ àwọn bàbá tèmi. Láǹkúrí o. Ojú ti yín dẹ̀ máa bó. Ìyẹn mo dẹ̀ ṣó pé fídíò yìí wà lára nǹkan tó bí bàbá nú, bàbá olódòdẹ. So ẹ̀yin kábíyèsí wa, bàbá ti ní kẹ́ má worry o. Wọ́n ní it's a warning to them, the time is running out. If you want to leave ẹ̀yin banditry, stop the banditry. If you want to live your life, end banditry, end terrorism, stop it, end it now. Ohun tí bàbá Tinubu sọ nìyẹn. Nǹkan tó kọ síbẹ̀ ó ní mo kà yìí fi kún Ọlọ́run. Now, ẹ̀kọ́ tí ń fojú mú wọn. Ẹ jẹ́ kíra wa kú oríire. So bàbá Tinubu, wọ́n ti gbọ́ gbogbo nǹkan tá à ń wí. Gbogbo ẹ̀yin tẹ́ máa sọ wípé àti ìrọ̀jọ́jù, àti ìrọ̀jọ́jù. Ẹ̀yin Yorùbá, ẹ kì í ní bó ṣe ń ní àmúmọ́ra nǹkan. Gbogbo nǹkan ẹ kì í mọ̀ pé nǹkan tó bá máa dá láyé, ó máa ní long suffering gbà míì. Ẹ máa pay sacrifice. After ẹjọ́ mélòó náà láti rò. Lóòótọ́ àti ìrọ̀jọ́ gan-an. Náà má yẹ kéèyàn rojọ́ kú. Àti rojọ́. Ṣùgbọ́n ṣá ẹjọ́ yẹn èmi ti rí pé kò lọ lásán. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń wò wá, tẹ́ ń share, tẹ́ ń comment, tẹ́ ń like, àgàgà lọ́dọ̀ tèmi. Ẹ ti rí wípé gbogbo wàhálà wa ò já sí lásán. Bẹ́ẹ̀ yẹn calling, tẹ́ ń ṣoríṣiríṣi. Bàbá ti padà gbọ́gbé wá o. Ẹ wá bá mi bẹ̀ àwọn bàbá kábíyèsí tó ń sá lọ. Ẹ má sá lọ mọ́, ẹ padà. Ṣùgbọ́n ẹ lè yẹra fún palace tó ti mọ̀ yín mọ́. Kàn máa wèrè ni wọ́n, àwọn ọmọ yẹn ò láǹkúrí, lóòótọ́ wèrè ni wọ́n. Ẹ lè eléyìí fi máa sá lọ sí ìlú bòmí. Ẹ lè sá lọ sí street kẹta tó ti mọ̀ kẹ́ disguise. Iyo má jẹ́ kọ́pọ̀lọpọ̀ mọ́ bẹ̀ yẹn. So títí tí bàbá fi máa flush gbogbo àwọn wèrè yìí tán kúrò ní gbogbo Nàìjíríà, tí everybody á dẹ̀ lè lọ sóko, everybody á lè lọ sódò, wàá lè rìn bó ṣe wù ẹ́. A kú oríire lẹ́ẹ̀kan sí o. Tó bá wá mọ̀ wípé ọ̀rọ̀ yìí ó tó ayọ̀ abara tíntín, má gbàgbé láti bá mi subscribe sórí YouTube channel yìí o. Má sì gbàgbé láti bá mi like fídíò yìí. Jọ̀ọ́ ẹ̀bẹ̀ kan mo fẹ́ bẹ̀ ẹ́. Má sì gbàgbé láti bá mi mú fídíò yìí, bá mi fi ránṣẹ́ sí gbogbo ọba tó mọ̀ pátápátá, àwọn dádì mi kábíyèsí, àwọn baálẹ̀, gbogbo wọn, àwọn àgbààgbà. Nígbà tí àwa ọmọ wọn tó wà lábẹ́ wọn, a rò wípé agbára wà lọ́wọ́ wọn ni. Òun la ṣe ń pè wọ́n láti jọjọ́ yìí pé ẹ̀yin àgbààgbà ẹ dá sí wa. Ṣùgbọ́n nígbà tó wá padà ṣe fídíò jáde, mo ti padà sinmi lórí ọ̀rọ̀ wọn o. Ìgbà tó ti ṣe fídíò wípé wọ́n ń tọrọ, wọ́n bẹ̀bẹ̀ àwọn gọ́fìmẹ̀ntì pé kí gọ́fìmẹ̀ntì kan wá rescue wọn, wọ́n ti fẹ́ sá kúrò ní palace. Ìgbà yẹn lára tèmi náà ti wá balẹ̀ pé àwa rò wípé agbára wà lọ́wọ́ tiwọn, àwa ń pè wọ́n, abálájọ tí wọ́n dá sí wa látijọ́ ẹ̀, àṣé kò ságbára ni, àṣé kò sí kankan tán lè ṣe ni. Nísìnyí táwa náà ti wá ń pè wọ́n, táwọn náà wá ń pèjọba, ẹ̀kọ́ ti fojú múmu wọn. Lọ́rọ̀ kọ́ṣá, ẹ̀yin kábíyèsí, ìjókòó lé o, ẹ má tí ì rìn jìnnà, iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀. A kú oríire o. Má gbàgbé láti bá mi like fídíò yìí. Má sì gbàgbé láti bá mi share síta dọ́dọ̀ gbogbo àwọn bàbá mi wọ̀nyí pátápátá, kí wọ́n lè mọ plan tí bàbá Tinubu ti ń plan sílẹ̀ fún wa. Wọ́n ti jí nọ́mbà ti kan eléyìí bẹ́ẹ̀ yín ṣiṣẹ́ mọ̀ one after the other ni bàbá fẹ́ máa sort kìíní yẹn out. A kú oríire lẹ́ẹ̀kan sí. Ire o.